Sẹ́wọ̀ mi lára gidi gan. Súnmọ́ mi lélẹ́yìí látọwọ́ Kọ́lé Bello. Honestly, no yawa on our program today by fair. Welcome to our number one love program, The Garden of Love. Ẹni ọmọ yìí rẹ̀ tí mo ní wa. Adékúnlé ọmọ olójú ọlọ́run wa ṣàlẹ̀ ìgbẹ̀gbẹ̀ títí òwúrọ̀bìnrin àtàyà àtàlẹ̀ obìnrin náà lórí wa. This is still number one radio station radio on Instagram 1000.1 FM. Now it's not only radio on our Instagram alone, we have radio on Facebook now, and definitely we have radio on YouTube. Radio 2. Kindly follow the link you see, or you check the link in my bio to subscribe to this channel. Because if you don't have opportunity to watch our program at full length on this media, then you can check on our YouTube channel. Fine, we get it at well design. Ṣé ìgbàgbé pé níjẹjọ à ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin lọ́kọláya lásìkò tó ní péré tàwa yìí. Ṣé mo pé ọkùnrin mi kò wọ kíchìn rí? Ó kẹ́ ti gbàgbé ìta sọ lọ́sẹ̀ tó kọjá á sọ nípa àwọn obìnrin tí wọn ò wọ́n lọ́dá tó jẹ́ pé ọkọ ò lè discover láti bí 5 years ọ̀tí fara wọn sílẹ̀. Àmọ́ àdìmọ́ agbóbìnrin nìkan náà lórí kò burú jù tọkùnrin náà bá mọ lọ́dà. Ẹ jẹ́ àwọn òṣèlè kan tó ṣẹlẹ̀ láàrin lọ́kọláya kan mo ń bọ̀ lọ́mọ ìdíìdì ẹ jẹ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ṣé yẹn dùn yìí àbí kéèyàn máa complain lójoojúmọ́? Kò blow now. Kò blow. Blender ti wá. Blender ò blow. Kò blow. Irọ́ ló àní kò blow ó padà ló ti. Kò múfù náà. Àní kò blow. Tó bá ti mú dání kò ní mú. Ṣé dára ni kí n dimú ni? Ó máa dimú ni. Ṣé bọ́ ṣe nìyẹn ni? Ó ṣáà máa dimú ni. So mi ìlè tán blender bá ti ń gbọ́wọ́ kúrò. O ò lè tán kó gbọ́ kúrò. Ẹ ti rí bọ́kọ́ ṣe ń bá tún pẹ̀lú blender lásán àbò wọ́n ṣe ń lo blender. We are still going back to that video. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ lásìkò dàgbélé iṣẹ́. Ẹ já padà káwọn ibi tí wọ́n parí nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn lọ́kọláya ẹ já ibi tí wọ́n parí ẹ̀ sí. Ó ti slack ti sàlẹ̀ as in. Ṣé ilẹ̀ kan ń lò bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kan? Kò blow bá ṣe ń lò látọjọ́ yìí. Jẹ́fín sí oúnjẹ ìwọ náà lò bẹ́ẹ̀. Kò sí problem, wọ́n kàn ń béèrè ni. Má béèrè. Because mi ìlè máa lo blender kó máa dákú kó máa jí. Stress tí mò ń rí tí n bá ń dáná òun náà nìwọ náà rí. No, eléyìí ò ṣe normal stress. Tó bá dọ̀la kó lọ rà mí ìwà but eléyìí ó tẹ́ mi lọ́rùn bí mo ṣe ń lò nìyẹn. Stress tèmi náà rí tí máa ń dáná nìyẹn tí máa dá tán tó máa sọ pé iyọ̀ pọ̀ iyọ̀ òtó iyọ̀ ọ̀dùn òróró dúró sẹ́gbẹ̀ẹ́ kan ṣúgà wà láàárín. Nígbà tí ìṣe Cameroon ló ń ṣe. Iye ọkàn mi kíní kan ṣe kíní kan wà á máa lẹ́nu gbélébélé. Ṣé kò tí ì kúná báyìí? Kò ì kúná. It is not easy, my brother. Tó bá jẹ́ gbogbo ọkùnrin ló mọ̀ wá ní àwa ń sí anything, we are cooking nonsense. Ọ̀tá ní blender bàbá ò lè mú bàbá ní ó ti bọ́ọ̀lù kò yí. A lot is happening this time. And my brother, this is a time, to show love to each other.
ọkọ tí ò gbélé tẹ́lẹ̀ o ti gbélé sí show more love to your wife ìyàwó náà fẹ́ kó àjàlá travel all over the world ni show more love to your husband at this time. What are we preaching today? Love. Show love more to your spouse. Àwọn ìjọba ìlà lórí èyí tí ó lè ní káfíńrẹ́ ayọ̀ ìdùnnú pàdé káàkiri.